bólówó bá tó yá làṣetánì gbòòrò ṣe bówó òníyàn ẹ̀yin èèyàn wa. bólówó bá tó yá làṣetánì mo sọ ṣe bówó òníyàn ẹ̀yin èèyàn wa. ẹ wá wáyé kárùnà bó ṣe lówó tó ìbínú ọlọ́run náà ló fi gbẹ̀yìn. a ò ní rí ìbínú ọlọ́run o ẹ sàmí ẹ̀yin ẹlẹgbẹ́ mi. bówú báyọ̀ lóko mi ń gàzà ìlà o. bówú báyọ̀ lóko ń gàzà ìlà o. bówú báyọ̀ lóko mi ń gàzà ìlà o. mo kí gbogbo àgbáyé ìbà ọlọ́run ìbà gbogbo ojú tó ń wò mí. part 2 àṣírí ẹ̀gbọ́n mi àti olóṣèlú. ibi tí mi bá dé mo sọ fún ẹ̀gbọ́n mi wípé mi ò lọ́wọ́ sí kó ṣòṣèlú. tó bá máa ṣòṣèlú kó wá sí nàìjíríà nílẹ̀ Saudi torí wọ́n ti fi yín jọba ẹ má wẹ̀sẹ̀ àwúre. ọba yorùbá ni yín nílẹ̀ Saudi. gbogbo ń tọ́ ló ń ṣe fún yín. àwọn ọmọ yín fútbọ́là ni wọ́n ní Malaysia. ọmọ Turkey lẹ́fẹ́ Queen lẹ́fẹ́ Saudi Bank lẹ́tí ń ṣiṣẹ́. bọ́dọ̀ mi ẹ lè mọ ibi tí bàtà ti ń ta mẹ̀kúnnù lẹ́sẹ̀. tẹ́ ẹ bá wá sí nàìjíríà tẹ́lẹ̀ wá fẹ́ jẹ gómìnà mi ò fọwọ́ sí i. mo rore ròyìn mo ro ìrere mo rò ròyìn mo lè gbé yín dání àmọ́ ẹ̀rí ọkàn tó fún un. bọ̀dá mi bá fún péńtà tó fẹ́ bá wọn ṣe pósítà tó fẹ́ bá wọn tẹ pósítà tán mú lẹ́yìn wọ́n wá fún un lówó. bẹ́ẹ̀ ni advice tí mo fún bọ̀dá mi mú ẹ lọ ra ayé kalẹ̀ ilẹ̀ ó máa appreciate. bọ̀dá mi lọ ra lẹ̀ sájà lọ́dún yẹn owó tán gbé wálé wọ́n lọ fi ra lẹ̀ sájà. ọ̀rọ̀ tí mò ń sọ yìí Professor Kéké Ọlọ́ṣọ́ wọ́n mọ̀ ń pẹ́ o on blessed memory Alhaji Àríṣekọ́lá Àlàó wọ́n mọ̀ ń pẹ́ wọ́n mọ ẹ̀gbọ́n mi yìí. igbá àyà màmá mi láti jọ mu ọyàn. Alájà Kàfílátù Káólà wọ́n mọ ẹ̀gbọ́n mi yìí o. Alhaji Tajudeen Ọlánrewájú bẹ́ẹ̀ ni mo sọ fẹ́ gbọ́n mi kó má du gómìnà. mo sọ fẹ́ gbọ́n mi kó má du gómìnà tíyàlẹ́nu mi mọ́rúkú tó pẹ́ ẹ̀gbọ́n mi. ẹ̀gbọ́n mi ò síkì bọ́dá mi ò síkì ẹ̀gbọ́n mi ò ṣàìsàn. lórí ọ̀rọ̀ òṣèlú iná ni ẹ̀gbọ́n mi ò síkì ẹ̀gbọ́n mi ò ṣàìsàn kódà àwọn ògbókù ẹ̀ wálé. Saudi Arabia lọ́lọ́jọ́ dé bá ẹ̀rù máa ń bà mí. tá bá pè nǹkan lọ́sẹ̀lú ọ̀sẹ̀lú alágbíà ló lè gbélé ńlá alágbára ló ń jẹun oríta aláyà ló lè gbélé ńlá. bẹ́ẹ̀ ni èmi ò gba owó lọ́wọ́ bọ̀dá mi lọ́dún yẹn. ẹni tó mọ ibi tọ́rọ̀ máa ṣubú sí lọ́tọ̀ ọlọ́rọ̀ ayíranlẹ̀rú ń bá. mo lẹ́gbọ́n mi ẹ mọ́ ṣòṣèlú ẹ̀gbọ́n mi ẹ jọ̀ọ́ ẹ má ṣòṣèlú. ibi mi wá ń lọ lélẹ̀ ẹ̀rọ Àyíkẹ́ tó bá jẹ́ wípé ìwọ ni Ọlọ́run bá fún ní àǹfààní kó o ní ẹ̀gbọ́n irú ẹ̀gbọ́n tẹ́mi ní tó gbówó wá yẹn owó yẹn á fẹjú mẹ́ wàá gba owó yẹn lọ́wọ́ ẹ̀gbọ́n ẹ bẹ́ẹ̀ mi ò ṣe gbà lọ́wọ́ wọn. wàá bẹ̀rẹ̀ kàńpé tèpètèpè tó ń ṣe yẹn. ǹjẹ́ o mọ̀ pé o lè débi tó dé yìí nígbà tó wà ń lọrin Àríkẹ́ Ẹlẹ́wà bẹ́ẹ̀ ni
Àríkẹ́ onírẹsì àtẹ̀wà tó wá dẹ̀rù Àríkẹ́ nígbà tó wà nílọrin tó ń kiri rẹsì àtẹ̀wà ní Dàda Ìlọrin lèmi gbé rédíò Kwara ni mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ kí n mọ gbóhùnsáfẹ́fẹ́ mo mẹ́ẹ̀dùnjú ìyá àbíyè tó kọ ẹ níṣẹ́ ibi ló fi sùn tí kì í bá ṣe pé prọfẹsì wà Nàìjíríà ìyà ìṣẹ́ ó wà ní Nàìjíríà torí pé wọ́n gba ráìsì agolo àbí kóńgò ó bẹ̀rẹ̀ sí fẹ́ pẹ̀tì fún wọn pé tí wọn ò bá dìbò fún yín ó wá di Àríkẹ́ elépè ìwọ bí Ọlọ́run ṣe gbé fún ọ tó lórí tó ń produce tó jẹ́ pé kìí ṣe pé ó jókòó dìde síbẹ̀síbẹ̀ bẹ́ẹ̀ ni ṣé produce ẹ ń jókòó dìde ni aráyé dẹ̀ ń bẹ́ẹ̀ rà òdúró lábẹ́ jẹ́gẹ́dẹ́ míwàá ó wá ń dín àkàrà ẹ̀dá ẹgbẹ́ kí lẹ mọ̀ tó pẹ̀gbọ́n mi bẹ́ẹ̀ ni olóṣèlú èèyàn tó bá rán olóṣèlú tí ò sa ẹsẹ̀ ń dùn kí lẹ mọ̀ tó pẹ̀gbọ́n mi tó lọ fẹ́ jẹ gómìnà tó ń du gómìnà ó wá ń dín àkàrà gómìnà tó wà lórí àlééfà Ògbómọ̀ṣọ́ àtògbómọjúgun tí wọn ò bá tan wọn fògbókògbó bẹ́ẹ̀ ni ó pèrè ẹ lọ́mọ Ẹdẹ ó wá ń torí pò ń lo Ẹdẹ òun bẹ́ẹ̀ dẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni ó torí pò ń lo Ẹdẹ òun bẹ́ẹ̀ dẹ̀ jẹ́ tí kì í bá ṣe pẹ́ sí àtìyà ọmọ Nàìjíríà dúdúdú ó wá torí pò ń fún àwọn èèyàn ní ráìsì òun fẹ́ pèlè wípé ni tí ò bá ti dìbò fún pátì tó wà bó ṣe máa rí rè ó wá explain ara rẹ pé nígbà tó ti kọ́kọ́ wà ní pátì wọn tí wọ́n ṣe fún ẹ orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́ tí gómìnà Adélékè Adémọ́lá tó bá jẹ́ wípé ó tiẹ̀ ti ní aburú kan tó ṣe sí ẹ kò yẹ kó o máa ro kúrò kò yẹ kó o máa torí ẹ̀ dín àkàrà bẹ́ẹ̀ ni kì í ṣe gbogbo ọ̀rẹ́ ẹni la lè gbára lé kì í ṣe gbogbo ọ̀tá ẹni la lè sàárà fún ọ̀tá lè yí padà o kò dọ̀rẹ́ ẹni lọ́la bẹ́ẹ̀ ni ṣebí ìlú yẹn náà Ọ̀ṣun state náà lẹ́sìn máa jọ gbé o lè bá wọn dárú ẹ̀rọ nípínlẹ̀ Ọ̀yọ́ o bẹ́ẹ̀ ni wọ́n á ti gbàgbé pé o kúrò nípínlẹ̀ Ọ̀yọ́ torí wọ́n á wá fún ẹ àwọn ọ̀ràn yẹn Ọ̀yọ́ ọ̀ràn yẹn adúrúbọ̀ ṣẹṣẹ yẹn lọ́sùn wọ́n á béèrè lọ́wọ́ ẹ wípé sọ ọmọ Ọ̀ṣun rí wàá sọ pé rọ́ ò ṣe dáadáa ńlọrin tó ti ń ta ráìsì àtẹ̀wà ò ṣe dáadáa sí ìsíyà àbíyè tó jọ́gẹ̀ pásì tó ti kúrò òǹdí àkàrà wọn ẹ jẹ́ kí kinní kan yé yín ẹ̀yin olóṣèlú ṣẹlẹ̀ ni tó bá ti wà nínú ilé ó ṣòro lé jáde bẹ́ẹ̀ ni ẹni tó wà ń ta tó fẹ́ wọlé ó ní kó mọ bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́hún jòun orílé wọ̀ Adémọ́lá tẹ́ ló wọlé ọ̀fọ̀nwó kò fọ̀nwó ilé ló wà tẹ́lẹ̀ ó ṣòro ká ẹ tó bọ́ńdù ẹ̀ jáde nígbà tó bá lo sáà rẹ̀ tán tó bá handover fún ẹni tó bá fẹ́ handover ẹ̀ fún ló yà kù ẹ̀yin tẹ́ ẹ ti kọ́lé àwa tá a ti kọ́lé tí èèyàn bá fẹ́ lé tẹ́nàntì jáde ẹ wò tó bá ti dé court wọ́n á fún lóṣù mẹ́fà lẹ́yìn oṣù mẹ́fà wọ́n á fún lóṣù mẹ́ta tó bá lágídí tó bá ní agídí ẹ máa ṣe sùúrù fún ni bẹ́ẹ̀ ni àìmọye tẹ́nàntì tó ti gbówó mi fo gánà tí ọ̀sánwó lé èmi máa ra owó ẹ̀bẹ̀ sáwọn tẹ́nàntì mi tí mo bá fẹ́ lé jáde ńlẹ̀ mi nì torí mo mọ̀ pé kò rọrùn láti lé ẹni tó wà nínú ilé tó ń wà nínú ilé tó ti mà pàdé àlùdé nínú ilé ẹ wá fẹ́
lè jáde ń túláàsì kò pọ́síbù. bẹ́ẹ̀ ni ẹni tó ti wà lórí àlééfà àti gbẹ́dìdẹ̀ ó ṣòro láti pẹ́ fẹ́ ṣíndì ó ṣòro ẹ lọ mọ ní tẹ̀sẹ̀. Ìyá Àríkẹ́ wo bí next time èèyàn máa ní man of approach ni mi ò mọ̀ bóyá ẹ kàwé tó bá jẹ́ ẹ kàwé èèyàn máa ní man of approach nígbà tẹ́ ń ha oúnjẹ tẹ́ ń ha yẹn ẹ̀yin èèyàn mi o ẹ wò tẹ́ ẹ rí i kì í ṣe pé torí wípé a fẹ́ kẹ́ ẹ dìbò fún wa la ṣe ń sọ wípé la ṣe ń fún yín lóúnjẹ o lágbára Ọlọ́run ìlú ó dẹ̀rọ̀ o tẹ́ ẹ bá dìbò fún wa kódà ẹ rí ná ẹ rí lò ẹ rí jẹ jù báyìí lọ. ẹ̀mẹ́gbàá dání ẹni kéwúrẹ́ wa jẹun ọ̀pọ̀ ń dáàtì náà gbogbo àwọn tí wọ́n jẹ́ ń jẹ yín tẹ́ ẹ fún lépè gbogbo wọn Adémọ́lá Adélékè wọ́n má dìbò fún torí wípé pé lákì má gbọ̀n ni owó Nàìjíríà owó wa náà lẹ́ná fún wọn owó àwé lẹ fi wàwé lórí ibi mi wá tó ń lọ lélẹ́yìí ẹ wo bí ẹ̀yin aráàlú ṣé ẹ mọ̀ pé mi ni mi máa ń kéwì tí máa ń gbórin jáde pé ẹ má gba ráìsì lọ́wọ́ wọn ẹ má gba aṣọ àǹkárá ẹ má gbowó ẹ gbowó. Am I communicate? Bí àṣà àbúrò mi Bukky Jesse ẹ gba owó wa náà ni torí pé wọ́n ti jẹ́ kí ìṣẹ́ ọmọ Nàìjíríà dùndúndún wọ́n ti jẹ́ kí nǹkan so táì bẹ́ẹ̀ ni a ti wà láyé mọ́yọ́mí gàrí ẹni tí ò lówó lọ́wọ́ tí ò sókúnnú ẹ̀ náà bá gbowó dé ẹ gbowó ẹ dìbò sẹ́ni tó wù yín wà láyọ̀ fún òní fìrù nàgbà owó wa náà ni ń fún yín bẹ́ẹ̀ ni ìpín bàbá wa ni property wa ni àjọ ní Nàìjíríà ni ẹ gbowó bí wọ́n bá fún yín láṣọ ẹ wá tẹ́lọ̀ tó dá ẹgbẹ́ fún kọ́rọ́ táì ẹ wá lọ dìbò sẹ́ni tó wù yín bẹ́ẹ̀ ni mo gbóṣùbà fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lọ́sùn ẹ káre bẹ́ẹ̀ lọ́mọkùnrin ṣe ẹ tẹ̀lé bẹ́ẹ̀ ẹ gbowó ẹ gbà rẹ̀ sí ẹ sì dìbò fẹ́ni tíbò tọ́ sí. bàbá yẹn gómìnà Adeleke oh my God so lovely mo love ẹ gan kí ló jẹ́ ń love ẹ ijó ni oh my God ó wà lóyà kò kí n sọ pé bóun ṣe tó bóun ṣe dà lélẹ́yìí àjọ kò síbi tí mo ti bá pàdé mo máa ń kó jẹ́ bẹ́ẹ̀ ni àwọn kan ò ní jó wọ́n ka oníjókun alájòta wọ́n lóníranù ló ń jó wọ́n lóníranù ló ń kọrin. gómìnà Adeleke ò ṣe bẹ́ẹ̀ ó máa ń jó ó máa ń jubilate nínú ayọ̀ ńlóríire wà nínú ijó onídùnnú wà bó bá rí bákan náà Ìyá Àríkẹ́ next time any man of approach ẹ mọ níbẹ̀yàn tí ì bá ṣe wípé property ń bẹ Nàìjíríà ẹ̀ ń háráìsì ẹ̀ ń fẹ́ pèlè ẹ wá ní kán dìbò fún yín ẹ̀yin dẹ́ bàbá ara yín jẹ́ tẹ́ ẹ̀ bá mọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀rọ Àríkẹ́ dẹ̀ ẹ̀rọ elépè tẹ́ ẹ tó bẹ́ẹ̀ ń lọ ní tẹ́ ẹ ti kú ò tẹ́ ẹ tó rí pẹ̀lú ẹ̀dẹ̀ tẹ́ ẹ bẹ̀ẹ̀dẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn mi èmi ò ní ẹ mọ́ gbowó tí èèyàn bá gbowó fún mi màá gbà kódà màá campaign tí ẹni fún ẹ màá béèrè tọ́ni lọ́dọ̀ Ọlọ́run ẹni tí mo gbé dání tí mo fẹ́ campaign fún ìṣó máa wọlé bẹ́ẹ̀ ni tí wọ́n bá gbowó fún mi kí n campaign fún wọn màá béèrè tọ́ni lọ́dọ̀ Ọlọ́run pé ẹni tí mo fẹ́ campaign fún ìṣó máa wọlé tó bá máa wọlé màá gbowó lọ́wọ́ ẹ̀ torí tí wọ́n bá ti wọlé tán ẹ lè má ráyè dé secretariat èrò máa pọ̀ wọn kì í ṣe always promise ni bẹ́ẹ̀ ni mo ti rírú ẹ̀ rí èèyàn mi lọ́yọ̀ọ́ speaker nígbà ayé gómìnà former governor Alao Akala ilé mi ní speaker Mọ̀rúfù ló ti máa wá mu gàrí nísàlẹ̀ Ọ̀yọ́ láti ń dísì ó dẹ̀ sọ fún mi lọ́dún yẹn òkú ọ̀rọ̀ ó mọ̀ gbàpò tì bóò ni mo ló ti di ṣíṣe
a máa campaign ẹ máa wọlé Ìgbòho wọlé tán ẹ̀ẹ̀kan péré ni mo dé secretariat tí mo wà lọ rí torí mo rí pé rò pọ̀ ó lápàdé lọ́yọ̀ọ́ tó ní ọlọ́run ìjọ tá a tún pàdé níjọ́ tèmi àtàlájì ẹlẹ́sìn ńlá tó gbé òbí rere jáde tá a lọ ra síìdì ní Dùgbẹ̀ ni mo tó bá pàdé ní supamákẹ́ẹ̀tì ó wá dìwọ̀ rí òjò ẹ̀rẹ́ nígbà wọn bá ti wọlé tán ẹ lè má ráyè dọ́dọ̀ wọn ìgbà tí mo fẹ́ campaign fún former governor Gbẹ́ngà Daniel Abẹ́òkúta mo béèrè tọ́ni lọ́dọ̀ Ọlọ́run ṣé wọ́n máa wọlé ẹlẹ́ẹ̀kejì wọ́n sọ fún mi lórí òkè pé wọ́n á wọlé mo wá campaign fún wọn àmọ́ mo mọ̀ pé ìjọba tèmi ni ó wọlé ìjọba tó jẹ́ pé tó bá dórí àlééfà á fún mi nípò á fún mi ní post tí mo lè dìmú ní Nàìjíríà èmi náà ti gbìyànjú tó mo gbìyànjú nínú ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wojọ́ tí mo ti ń wá fún Nàìjíríà mo ṣàtúbọ̀tán Nàìjíríà mo ṣe Yorùbá ẹ fura gbogbo tí mo sọ ń bẹ̀ ló ń ṣe lónìí current affairs ni mí ìjọba tó bá máa dé orí ipò tí ó jẹ́jọba tèmi ní àsìkò tiẹ̀ tí gbé ayé mi ò rọrùn tí ìmọ̀ràn owó ń tẹ́ òun ló máa wọlé ẹ̀yin náà sọ bẹ́ẹ̀ láàyè ara yín ẹ wá bá mi share ẹ bá mi subscribe síbẹ̀ ẹ bá mi like wọn ò ní káńkọ́ọ̀bù sọ́wọ́ yín 08141214070 a nípàdé ayọ̀ aládùn dọ́là.